Èèyàn lé èyí tún lé ìta tún gbọ́ yìí tún lé o. Wọ́n ní bàbá wa kábíyèsí Deji of Akure wọ́n ní wọ́n sọ̀rọ̀ fún Queen Naomi o wípé kí Queen Naomi kí wọ́n má fi iná sí orí òrùlé sùn nítorí gbogbo ẹ̀bẹ̀ tí àǹtí wa fashion tó ń bẹ̀bẹ̀ wípé kí Queen Naomi gba òun káwọn jọ máa gbé inú palace wípé kí Queen Naomi má ṣe o wípé nítorí pé àǹtí wa fashion pretender ni wọ́n, ipò ojú ayé ni àǹtí wa fashion ṣe wípé ṣé Queen Naomi rí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn nígbà tí wọ́n wà nínú palace pẹ̀lú àǹtí wa wípé so gbogbo irú ìwà báyìí ló wà lọ́wọ́ gbogbo wọn wípé àwọn ń sọ èyí fún wọn nítorí pé wọ́n jẹ́ ọmọ àwọn ni. Ẹ̀yin náà mọ̀ pé bàbá wa Deji of Akure wọ́n love Queen Naomi gan, wọ́n dẹ̀ dúró gẹ́gẹ́ bí bàbá fún Queen Naomi ni nítorí pé wọ́n lè fọwọ́ sọ̀yà lórí ìwà Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ pé Queen Naomi jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ní ìtẹríba, wọ́n dẹ̀ ní respect gan fún àwọn àgbà, wọn ò dẹ̀ kí ń tọ́jú àgbà mọ́lẹ̀. So wọ́n ní bàbá wa Deji of Akure pé wọ́n ń bẹ̀ wọ́n, wọ́n dẹ̀ ń rọ̀ wọ́n pé kí wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ ẹnu tí àǹtí wa ń sọ yìí pé kí wọ́n má jẹ́ kí ó mú wọn o, wípé nítorí àwọn èèyàn yìí wípé wọ́n ní nǹkan tó jẹ́ pé wọ́n ń try láti ṣe, wípé Ọlọ́run Elédùmarè ọba aláàánú nìkan ni ó lè máa tú àṣírí wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Wípé so wípé kí Queen Naomi kí wọ́n má jẹ́ kí àwọn ẹni yìí, àwọn èèyàn yìí, wípé kí wọ́n má jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ ẹnu kan fi mú wọn mọ́lẹ̀. Wípé nítorí pé tí ó bá ṣẹlẹ̀ àbí tí gbogbo irú nǹkan báyìí tó bá tún bú nǹkan míì yọ, wípé inú àwọn á dùn pé àwọn ti gbà wọ́n ní ìmọ̀ràn lórí ẹ̀. Wípé so wípé ìjà tí Queen Naomi ń jà yìí pé kì í ṣe ìjà wọn, wípé àwọn ò dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n máa fi máa mú ọ̀rọ̀ wípé kí inú Queen Naomi máa bàjẹ́, wọ́n fi máa mú wá. Wípé so wípé kí Queen Naomi dúró lórí ọwọ́ wọn, wípé àwọn ò fẹ́ rí àwọn olórí yìí nínú palace, wípé torí ẹ̀ ní kábíyèsí fi lọ ra ilé fún wọn, wípé kí oníkálukú dúró sí ilé tí ó ń gbé. Lẹ́yìn èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn allegedly tó ní bàbá wa Deji of Akure sọ fún Queen Naomi. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o, ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bàbá wa Deji of Akure wọ́n ní wọ́n gba Queen Naomi ní ìmọ̀ràn lórí ọ̀rọ̀ àǹtí wa fashion. Wípé gbogbo ètí àǹtí wa fashion ń sọ yẹn tó ń sunkún pé kí Queen Naomi bá òun dá sọ́rọ̀ yẹn, òun fẹ́ jẹ́ kí wọ́n fa òun lé Queen Naomi lọ́wọ́ káwọn jọ máa gbé ní ìrẹ́pọ̀. Wọ́n ní kí Queen Naomi má dáhùn o. Wọ́n ní nítorí pé àǹtí wa fashion wọ́n ní wọ́n mọ nǹkan tí wọ́n ń wá nínú palace, wọ́n náà ń pretend ni o.
wọ́n ní ṣé wọ́n rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí kábíyèsí tí wọ́n fẹ́ àǹtí wáyé. Wọ́n ní ṣé wọ́n mọ̀ pé bí inú kábíyèsí ṣe rí sí Queen Naomi, òun kọ́ ni inú àǹtí wa Fashion rí sí Queen Naomi. Ipe kí wọ́n wo gbogbo ìwà tí àǹtí wáyé wù sí wọn nígbà yẹn. Ipe tó jẹ́ pé bínú Queen Naomi ṣe rí ni wọ́n ṣe máa ń treat àwọn èèyàn tí wọ́n mú àǹtí wáyé gẹ́gẹ́ bí sister, tó dẹ̀ jẹ́ pé àǹtí wáyé ó bẹ̀rẹ̀ sí wu ìwà àgàbàǹgebè sí Queen Naomi, tó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí kábíyèsí máa ní kó ṣe, ọ̀tọ̀ ni nǹkan tó máa ṣe láti fi dàrin kábíyèsí àti Queen Naomi rú. Wípé tí ò bá ń ṣe Ọlọ́run Elédùmarè tó bá Queen Naomi ja ìjà yẹn, wípé ó lé wọn tán kúrò ní ilé ọkọ wọn pátápátá. Wípé ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ló jẹ́ kí gbogbo àṣírí yẹn hàn sí kábíyèsí lọ́wọ́. Wípé so àwọn ò tún ní fẹ́ kí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí kó tún ṣẹlẹ̀. Wípé so kí àǹtí wa, kí Queen Naomi, kí wọ́n wà very careful fún àǹtí wa Fashion, kí wọ́n má fi iná sí orí òòlé sùn. Wípé nítorí òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Wípé lóòótọ́ àǹtí wa Fashion lè máa sọ pé òun ò ní ṣe ìkà fún Queen Naomi o, òun ò ní ṣe ibi fún Queen Naomi o. Wípé ṣùgbọ́n òun ló mọ nǹkan tó ń fẹ́. Wípé ó ń parọ́ ni o. Wípé kí Queen Naomi kí wọ́n má gba ọ̀rọ̀ wọn gbọ́. Wípé kí wọ́n dẹ̀ kún fún àdúrà. Wípé kò sí nǹkan tí àdúrà ò lè ṣe. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn tán ni bàbá wa Deji Of Akure wọ́n sọ fún Queen Naomi. Ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lórí gbogbo support yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo yín o. Ọlọ́run Elédùmarè ọba láàánú kò ní da ilé àti ọ̀nà yín rú. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share. Ọlọ́run á wà pẹ̀lú yín. Bí mo ṣe ń sọ àlẹ́jì ni gist yìí nítorí pé bí a ṣe gbọ́ la ní ká torchlight sí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti subscribe, ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.